ẹ kú dédé àsìkò yìí ò níbi gbogbo tọ́jà ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV ṣe bẹ́ẹ̀ tó dé káàkiri ilẹ̀ káàrọ̀ oòjíire. Kọ́lá Olóòtú ti sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ tó wà láàrin òun àti àwọn gbajúgbajà olórin fújì méjì ní Saheed Òṣùpá àti Pasuma. Lẹ́yìn tó tẹ̀síwájú ó ní àwọn ènìyàn ti gbà pé nítorí Saheed ni òun ò fi ṣe ti Pasuma ò bẹ́ẹ̀ tí kò rí bẹ́ẹ̀, àmọ́ ẹ jẹ́ jọ wo fọ́nrán ọ̀hún ká gbọ́ àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀rọ̀ Saheed Òṣùpá àti Paso ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé torí Saheed Òṣùpá ní ìfiṣẹ́ ti Paso bẹ́ẹ̀yàn bá ń bá Paso jà ní ìsìn ó ti ń bá Saheed Òṣùpá jà, bẹ́ẹ̀yàn bá ń bá Saheed Òṣùpá jà ní ìsìn ó ti ń bá Paso jà. Àwọn tí wọ́n jà nígbà tá à ń ṣe Olúfimọ́ tá à ń ṣe Mọ́tàgbàmọ́lẹ̀, àwọn ọmọ kan bàdà lórí ìyàn ni wọ́n jà yàn, ìkan sì kú èkejì ń bẹ lẹ́wọ̀n di bí mo ṣe ń sọ̀rọ̀ ẹwà àti gbà náà. Ìkan nù fáǹsì àwọn méjèèjì ìkan kú ni wọ́n ti ń jà ní Saheed lọ́kọ́kọ́ ṣàwo mo ní Paso ni mo ní Paso ṣáájú Saheed lọ ìlú Èkó wà ń bá méjì yàn ṣé ìmọ̀ tí mò ń wí ọmọ tó ń wí rádaràda tó ọmọ wí nù ṣé mi mò ń wí rádaràda ọ̀tá ohun tí wọ́n fòkù lòkú bá gbà ó bàbá di gbòòsà ẹ bá ń gbára wọn létí ń gbọ̀ wọ́ dùn ra wọn ntí ọ̀fàgòyọ̀ gbola ọ̀fọ̀ ọmọ mi èlérí ọ̀wọ́ ìkẹ́gbẹ́ kan dídá tí ó dà báyìí ẹ̀ ń tí wọ́n dá mọ́lẹ̀ òkú ẹ̀ ń tọ́ dá àyàn mọ́lẹ̀ kú ẹ̀ ń tó kúkú ẹ̀ ń tọ́ wà lẹ́wọ̀n di mo ṣe ń sọ̀rọ̀ ìfẹ́ ni ìfẹ́ tí mo ní sí Saheed Òṣùpá bí ìyá mi bá lóun ò ṣe ti Saheed ńjọ́ náà mo lè kọ́ níyà. Ọ̀rọ̀ Saheed Òṣùpá àti Paso ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé mi ò nífẹ̀ẹ́ Paso, ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ pé torí Saheed Òṣùpá ní ìfiṣẹ́ ti Paso. Saheed Òṣùpá tẹ́ ẹ rí òun láyé alálùmọ́lẹ̀ lèmi tí máa lọ gbére tí wọ́n lọ fún lẹ́kọ̀ọ́. Bó ló ṣe dọ́dọ̀ mi bó mo ṣe mọ Saheed. Wọ́n ń pe bàbá kan ní Alasco lẹ́kọ̀ọ́, Alasco ní fíìmù kan tí wọ́n bá wà láyé lọ́njẹ́ mi wọ́n ó gùn tí wọ́n bá ti lọ ọlọ́mba ń gbàbọ̀ wọn. Àwọn ló mú Saheed Òṣùpá wá sọ́fíìsì mi lógun pa pé rẹ́kọ̀dù ẹ̀ kan jáde á máa polówó ẹ̀. Láti gbà náà láti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ Saheed náà jọmọ tó dáa kì í wọ́n lọ́dọ̀ mi. Paso tẹ̀ wá ń wí hun mo ti gbé Paso lọ sí Àkúrẹ́ rí, mo ti pé Paso àti Rasidi Àyìndé sí cultural center jẹ́rò òkúnnú hall níjọ́ tí ó wá ṣeré fún mi ní Àkúrẹ́. Kódà ọjọ́ ẹ̀ mo tún láìkì Pasuma sí torí ó rẹ̀ tọ́jẹ́ pé mísùsì jáde lára ẹ̀. Ó kọjá pé èèyàn pretend nígbà mo fẹ́ mọ̀ pé ó fẹ́ lò ó fún mi ó sì bẹ́wù ẹ̀ mo sì rí gbogbo kinní tó sùn sára. Mo ní ọ̀bámọ̀ dúró ọ̀bámọ̀ ọmọ wà ọlẹ́yìn tí mò ń ṣàlàyé fún tẹ́ gbà mí gbọ́. Ṣé ní wàá sọ fún lórí fóònù para mi ọ̀yá tẹ́ wàá gbàgbé ilé gbàgbé láéláé òun àti Elémùrè Ògúnyẹmí àti Prestige Mọ́kànjúọlá ó sì yẹ bí ìkílẹ̀ ọmọ sùn. Paso ó ṣe dáadáa pẹ̀lú mi ntọ́ fa gún mi ọtẹ̀ mi pẹ̀lú èmi àti lẹ́gbọ̀ọ́ lónìí. Àṣírí ni tó lágbára pọ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ò gbọ́ rí ṣùgbọ́n n ó finúfíndọ̀ sọ́lé kí n tó sọ̀rọ̀ ti Paso tó fa gbóngbòngbòn láàrin èmi àti Saheed Òṣùpá ṣe bẹbẹ lẹ́ni o. Gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé ó ṣe dáadáa wá kí mi ní Ọ̀yọ́ ó tún ṣe dáadáa o. Èmi ti dé họ́ọ̀lù ṣáájú ẹ̀ dédé tó dé láriwo sọ gé wọ́n sì sọ fún pé mi mo jókòó lọ́ọ̀kọ́ ó sọ̀kalẹ̀ látòrí stage ọwọ́ kí bàbá ẹ̀ kú jókòó. Ó ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà. Saheed Òṣùpá fún mi lówó tí ò fún mi rí níjọ́ tí mo ti ń promote ẹ̀, ọjọ́ tí mo ti wà pẹ̀lú ẹ̀ láyé ó fún mi lówó tó jọjú lẹ́nu kò fún mi nírú ẹ̀ rí láyé. Owó náà màá sì kó pamọ́ ni owó tàn ayérayé. Ìdí ni wípé ọ̀fẹ́ kọ́ mọ̀ pé ìfẹ́ owó kọ́ ni mo ní sóhun ìfẹ́ tọkàntọkàn ni mo ní sí. 1,000 alápapọ̀ àfẹ́ mọ fígọ̀ ó pọ̀ o. ẹni tí mo bá fi lé èèyàn ṣe dáadáa ó ṣe dáadáa. Ó ní bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kọ́mọ́ rí mi bíi bàbá burú kọ́mọ́ sì rí mi bíi ẹni pé àbọ̀rọ̀ tánú ọgbà. Mo wá ń sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ àtẹ̀yin olólùfẹ́ Saheed Òṣùpá ogún mi ọ̀tẹ̀ mi àárín èmi àti ẹ̀ ó ti tán nígbà ó ti wá bá mi lọ́yọ̀ọ́ o kò sí nǹkan kan bẹ̀ mọ́ ọba tó dá mi ó rí mi o. Ẹni ọba ṣe ń tó dùn ni ó lè ṣe ń tí ó dùn mọ́ ìyànnú. Paso ní ìjọ òní ká mú ní tẹ̀ ń sọ pé bóyá kí wàá bá lẹ́kọ̀ọ́ bíi next week. Oníṣẹ́mi lè rí stúdíò nìbàdàn ni mo máa bísí next week tí mo sọ bí ó ṣe sọ bá náà bá bẹ̀rẹ̀ sí ní tẹ bọ́tì mo bá ń wá gbogbo ọ̀nà ibi tí mo ti lè rí stúdíò. Mo sáré stúdíò ńjọ́ yẹn ọ̀dẹ̀ ní tóun bá ti ṣe tán ká lọ sí láì béèrè èló ni ẹ̀sán èló ni ń gbà. Jọ́yẹn mo rí tálẹ́ǹtì tí Paso ní àjọwọ́nú stúdíò fúnra Paso ló lè sáǹdì. Yóò mọ̀ pé ìrìn onífújì tó nírú ẹ̀bùn yẹn fúnra rẹ̀ ló play keyboard tí mo fojú mi rí báyìí ni o. A dẹ̀
àdẹ̀ṣe jíngù yẹn ẹ̀rù wà ń bà mí pé ọmọ tí ó ní mọ̀ wá stúdíò yìí èló ní wàá fi lọ báyìí ọmọ yìí ti pọ́n mi léjú kí n bára mi jẹ́ lọ́wọ́ ẹ̀ bá ka owó kan ní wò ó pé owó tó jẹ́ pé tó bá kà kò lè bí inú bá kà mo bá kó náà fi lò pé mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bá ló ṣe o mo bá fẹ́ kówó yẹn fún gbà tá a jáde stúdíò olówó kíni mo ní gbogbo wàhálà tó bá mi ṣe yìí náà ọwọ́ rẹ̀ rẹ̀ bàbá èmi ṣe yẹn fún yín ni mo ní yìí mo wá ń wò pé ọ̀rọ̀ yóò yé mi ó ṣe yẹn fún mi oníbẹ̀ mo ní sọ ẹ̀ ń padà ṣèkó nù àwọn ò tí ì lọ pé àwọn fẹ́ lọ jẹun ní orí òkè Mọ́kọ́lá láwọn ò tí ì jẹun àárọ̀ kẹ́ worú ìfẹ́ tó ní ó jí látò tẹ́ẹ̀lẹ̀ ó dẹ̀ tẹ̀lé mi lọ stúdíò mo bá gbé mọ́tò mo bá tẹ̀lé gbà mo dé Mọ́kọ́lá Pàṣọ tó fẹ́ san owó oúnjẹ gbogbo wa ní láéláé èmi mo gbà yín lálejò Ìbàdàn ní ò bá ṣe ó gbogbo àwa tá a lọ ń bẹ̀ jọ́nà ó tán o Pàṣọ ọ̀gbà kọ́bọ̀ lọ́wọ́ tí mo sì gba owó gidi lórí jíngù yẹn nílé iṣẹ́ tí mo bá ṣe tí wọ́n fún mi lówó ẹni ó bá ṣe ń tó dùn ni ó lè ṣe ń tí ó dùn mọ́ yànnú ó ń ṣe gbogbo ògbàlèyàn ọmọ bẹ́ẹ̀ yọnú èèyàn pàdé nígbà tá a wá fẹ́ ṣe fíṣùà àwọn kọ́mpìnì yẹn wá fẹ́ ṣe signboard yẹn wá ní àwọn fẹ́ àwọn model tí ó bá wọn ṣe signboard láni Pàṣọ tó bá wa ṣe jíngù ńkọ́ àwọn ní tí n bá lè bá sọ̀rọ̀ bá lè bá wa ṣe inú àwọn ó dùn yékéyé tó bá lóun ọgbà mo bá dẹ̀ pé mo sọ fún un ní kò sí problem ṣùgbọ́n nígbà yẹn kò mọ bí ó ṣe sọ fún mi ìgbà yẹn ló gba signboard àwọn communication ń bá wọn polówó fóònù àwọn ti wà nú agreement wípé kò gbọ́dọ̀ bẹ́ẹ̀ni mi ṣe signboard ńgbà náà wá pẹ́ tó jẹ́wọ́ fún mi àti ní ogún mi àbọ̀ tẹ̀ àti jọ ojú ara wa rí dọ́là ọmọ nǹkan mi lé èyí tí mo wá ń bá bọ̀ ńbẹ̀ ni wípé tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ Saheed Òṣùpá àti Pàṣọ bẹ́ẹ̀ yẹn bá ń bá Pàṣọ jà ní ìsìn ó ti ń bá Saheed Òṣùpá jà bẹ́ẹ̀ yẹn bá ń bá Saheed Òṣùpá jà ní ìsìn ó ti ń bá Pàṣọ jà níbi tí ọ̀rẹ́ wọn dé níbi tí mùlẹ̀ wọn dé Pàṣọ sọ lórí interview kan ní ẹnìkan bá bú Saheed Òṣùpá lójú olóhùn ó pè pé wọ́n ń bú ọ lọ́wọ́ ń bí o ìgbésẹ̀ wo lọ fẹ́ kí n gbé lórí ẹ̀ kí n máa gbé ní ìsìn ilẹ̀ fi mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ́ kò sí ní tó le tí. ní rí jù báyìí lọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Elédùmarè ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní bẹ́ẹ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ DigiNaija TV ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ ẹnu tẹ́ fi ń ṣàmì ò ní yá ẹ má gbàgbé láti bá a tẹ láìkì kẹ́ fi ìrònú yín hàn sí abala àríwísí ìyẹn comment section pápá má lè kẹ́ bá a ṣe ẹ̀kẹ́ fi sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà.